ẹkún gbọ̀n mi nígbà tí mo wo fídíò yìí tán. Ẹ̀yin náà máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí, nítorí pé bẹ́ẹ̀ ló sì máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá, ó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí n tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń wo fídíò mi, ẹ fọ́lò mi, ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp báyìí wípé ẹ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà wa, nítorí alaalẹ́ mo máa ń fún wa ní kókó àdúrà àti ìgbésẹ̀ àdúrà tí a máa gbé ní alẹ́ ká tó sùn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní ẹ̀rí. Bẹ́ẹ̀ ni WhatsApp nọ́mbà mi ó wà níbi profile mi níbi báwo mi. Ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Mo dẹ̀ gbà á ní àdúrà, ọwọ́ yín tẹ́ fi tẹ láìkì sí fídíò yìí, tẹ́ dẹ̀ fi share ẹ̀, lórúkọ Jésù ẹ ò ní fi gbókù ọmọ sí. Ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làálàá àti wàhálà nǹkan yìí, ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Sẹ́rí, mo gbàdúrà pé a ò ní ṣe àṣìdànù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú. Ǹjẹ́ mọ̀ pé ó pàpà já sí asán. Mo gbàdúrà pé gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì àdúrà yìí, ọ̀rọ̀ yín kò ní já sí asán lórúkọ Jésù.